Mo rí fọ́nrán yìí ní orí íńtánẹ́ẹ̀tì fọ́nrán yìí tí ó ń jà ròyìnròyìn lórí íńtánẹ́ẹ̀tì tó ń da gbogbo íńtánẹ́ẹ̀tì láàmú níbi tí a ti rí Ganusi tí ó ń da íńtánẹ́ẹ̀tì láàmú. Bẹ́ẹ̀ la tún ti rí fọ́nrán eléyìí tóun náà tó sọ pé Ganusi nìkan ni ó ń gbọ́ látijọ́ pé kóun náà kó ṣe kíni pé kóun náà kúkú wá Ganusi ọ̀rọ̀ yìí. Eléyìí la rí Àwùjalẹ̀ tí ó jókòó fún gbogbo ẹni tí ẹ̀ mọ̀ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú Òde, Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land, Ìjẹ̀bú Òde. Òun lẹ rí yẹn o, òun lẹ rí yẹn. Ta ni ẹni tí ó wọ white tí ó wà lórí ìkúnlẹ̀ yẹn? WASIU K1 the ultimate one òun lẹ rí tí ó ní ìdá yẹn. Ta ni ẹnì kẹta? Òun ni Wizkid ní ti ẹnì kẹta. Gbogbo àwọn èèyàn ò ṣe rí Wizkid. WASIU nìkan ni wọ́n rí tí ó ń parọ́ káàkiri pé WASIU yẹn ni pé ó lè kúnlẹ̀ fún èèyàn. Ṣé ẹ̀kọ́ tí ó wà nínú fọ́nrán yìí ṣé kò yé ẹ̀yin Indomie noodles ni? Ẹ̀yin Indomie noodles ni ò ní yé because Àwùjalẹ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Àwùjalẹ̀ tó bá ṣe pé ayé tó di ayé ọ̀làjú ni lẹ́yìn Ọlọ́run àwọn kábíyèsí wa ló tún kàn, ṣùgbọ́n àwọn ìjọba ti gba gbogbo agbára lọ́wọ́ wọn. Àwùjalẹ̀ lélẹ́yìí o tẹ́ ẹ̀ ń rí. Àwùjalẹ̀ ní tí WASIU Àyìndé K1 the ultimate tí ó kúnlẹ̀ fún. Kò sí bó ṣe fẹ́ ní owó tó, kò sí bó ṣe fẹ́ ní agbára tó, kò sí bó ṣe fẹ́ ní ipò tó. Àwùjalẹ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó gbọ́dọ̀ kúnlẹ̀ fún kí Àwùjalẹ̀ náà kó sì ṣe kíni, kó fà mọ́ra, kó dẹ̀ wúre fún kí gbogbo ọ̀nà WASIU Àyìndé kó lè máa lọ síwájú sí gẹ́gẹ́ bí bó ṣe ń lọ síwájú. Lóòótọ́ ẹ̀yin èèyàn ẹ ti ń fi ṣe gbọ́mi-sí-omi òtó lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ lẹ́rìn pa mí pé àbí kí n ṣe Ìjẹ̀bú tiwantiwa yìí náà ni. Ìjẹ̀bú tiwantiwa yìí náà ni. Kò sí bó ṣe fẹ́ jẹ́ ẹ ti ń rí pé K1 the ultimate àìrọ́ o àbí àbọ̀ lógun fún ni. Rárá o, ọ̀n lógun fún K1 the ultimate bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn, bó ṣe gbọ́dọ̀ jẹ́ nìyẹn. Ẹ̀yin náà ó kì í sin ọ̀rọ̀ yìí náà kò bá àwọn àfáà nìkan wí o. Ẹ̀yin gbọ̀rọ̀ mi dẹlẹ́rù gan tẹ́ ń gbẹ lórí íńtánẹ́ẹ̀tì gan. Ẹ̀yin náà ti Ganusi báyìí. Ẹ ti Ganusi. Kí ló kàn yín pé WASIU ó ń kúnlẹ̀ fún Àwùjalẹ̀. Gbogbo nǹkan tí àwọn enemy WASIU Àyìndé tí wọ́n ń sọ nípa ẹ̀ tí wọ́n ń bàjẹ́, òun ni ẹ̀yin èèyàn ń gbọ́ tí ẹ fi ń wò pé WASIU èèyàn burúkú ni. WASIU kì í ṣe èèyàn burúkú rárá. Kò ń ṣe èèyàn burúkú. Tí ẹ bá súnmọ́ WASIU Àyìndé, ẹ mọ̀ pé kò kì í ṣe èèyàn burúkú. Bí ọ̀rọ̀ WASIU Àyìndé bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ rí Wizkid? Òun kàn ṣe ń wò tí ẹ ní ọmọ ọlọ́mọ, òun kàn ṣe ń wò tí ẹ ní pé ó. Ẹ ṣe ọ̀rọ̀ ẹ̀dẹ̀ mi náà ló mọ ọmọ tọ́, ẹ̀dẹ̀ mi mọ́ ọmọ tọ́. Àwọn èèyàn ṣe rí Wizkid náà ṣe sọ̀rọ̀ ń pa rẹ̀. WASIU ní gbogbo kan ṣe ń pa pé WASIU kúnlẹ̀, WASIU kúnlẹ̀, WASIU kúnlẹ̀. Kò sí ẹni tí WASIU lè kúnlẹ̀ tí ẹ bá súnmọ́ WASIU Àyìndé. Ẹ mọ̀ pé èèyàn dáadáa ni. Òun náà kàn níwà tí ẹ ní kò sí bá ẹ fẹ́ rìn kí orin máa mì. Àní rí jù báyìí lọ. Ẹ bá subscribe sórí channel wa o.